Dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ń mú ìròyìn wá lórí bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ojú tẹ́ fi ń wò ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà kò ní di. Ìròyìn fún ti àkókò yìí òun náà ni a mú wá fún yín. Ẹ má gbàgbé láti máa bá wa subscribe sórí ìkànnì yìí bí ẹ bá ti ń rí àwọn ìròyìn wa lájà àbálẹ̀. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ sì máa fi sínú comment section yín èyí tí ó bá kàn yín jù nínú àwọn ìròyìn tá a mú wá sójú móhùnmáwòrán yín yìí. Ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ́ẹ̀ tẹ ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀hún. Nílùú Àbújá ọwọ́ ti ba abilékọ kan báyìí o, èyí tí wọ́n bá ìbọn AK-47 nínú àpò gàrí tí wọ́n kà mọ́ lọ́wọ́. Ọwọ́ àjọ tó ń rí sí lílo ọmọ ní ìlòkulò ní ìpínlẹ̀ Èkó, ìyún Lagos State Domestic and Sexual Violence Agency, wọ́n ti fi páńpẹ́ òfin mú ọ̀daràn tó jẹ́ ọmọ láńlọ́ọ̀dù tó fipá bá ọmọ ọdún 14 láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe bẹ́ẹ̀ kéde ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba fún àyájọ́ ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ náà jákèjádò. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ náà. Olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámilékan Akọ́jẹ̀dé tí ó jẹ́ ẹni ọdún márùndínlógójì ó ní ọwọ́ ti bà ní agbègbè tí wọ́n pè ní Ọjà Ọ̀dàn ní ìjọba ìbílẹ̀ Àríwá Yewa tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọmọlọ́lá Odùtọ́lá tó fi léde, ó sọ di mímọ̀ wípé ní àná tí ń ṣe ọjọ́ Ẹtì Friday ó ní ọwọ́ tẹ ọ̀daràn náà ní nǹkan bíi dédé aago 2 ọ̀sán lásìkò tí àwọn ti gbọ́ alámì rẹ̀ wípé ó wà ní agbègbè yìí. Ọlámilékan Akọ́jẹ̀dé ó ní wọ́n sọ wípé ó jẹ́ olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n pè ní Àlórà léyìí tí ọwọ́ sì ti bàbá yìí wàyí o. Ọmọlọ́lá Odùtọ́lá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé àwọn yóò fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ báyìí lẹ́yìn tí ìwádìí bá ti fi ojú hàn. Bákan náà ló ní iṣẹ́ tí ẹ yóò máa kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ní ọgbọ́n àti lè jáwọ́ kúrò nínú dídà ìlú àti yíya ọmọ ìpáǹle ní agbègbè, torí wípé àwọn yóò fi ẹsẹ̀ òfin bá Ọlálékan Akọ́jẹ̀dé tó jẹ́ olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn, àwọn yóò bá ti ẹsẹ̀ òfin bọ̀ tí yóò sì rí ìdájọ́ gbà láìpẹ́ yìí. Nílùú Àbújá abilékọ kan ní ọwọ́ ti bà báyìí o, pẹ̀lú bí àṣírí rẹ̀ ṣe tú lẹ́ni tí ó kó ìbọn AK-47 sí inú àpò gàrí ní ojú òpópónà Àbújá sí ìpínlẹ̀ Kaduna. Ó ní ọwọ́ ti bà ọ̀darànbìnrin kan báyìí tó jẹ́ abilékọ tí ó jẹ́ ẹni tó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún lókè pẹ̀ báyìí, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àwáwù Yusufu ní ojú òpópónà Àbújá sí Kaduna. Ó ní ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Múyìwá Adéjọbí tó ti fi ìròyìn náà léde wípé ọwọ́ bà Àwáwù Yusufu yìí ní àsìkò tí wọ́n dá wọn dúró láti yẹ ohun tí wọ́n ń gbé jáde àti ohun tí wọ́n ń gbé wọlé wò. Nígbà tí Yusufu Àwáwù yóò ṣe àlàyé ohun tí ó rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́, ó sọ di mímọ̀ wípé arákùnrin kan tó ti jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n da ìpínlẹ̀ Katsina láàmú ìyún Aminu Bazulube ó ní ó lóun láti lọ rèé gba gàrí wá. Ó ní ṣùgbọ́n nígbà tí òun débi tí wọ́n ti ń ṣe gàrí ọ̀hún níṣẹ́ náà ní kò sí gàrí ńlẹ̀ tí wọ́n sì gbé àpò kan lé òun lọ́wọ́. Ó ní òun kò tiẹ̀ fura mọ̀ wípé ohun burúkú báyìí níbẹ̀ nínú àpò ọ̀hún. Ó sì tẹ̀síwájú nínú àlàyé wípé owó ọkọ̀ tóun yóò wọ̀ láti Àbújá sí Katsina náà ó ní kò ju ẹgbẹ̀rún lọ́nà
márùndínlógún èyàn 15,000 naira tó sì tún tẹ̀síwájú wípé ṣùgbọ́n owó tí wọ́n kó fún òun òní ó jẹ́ déédéé 130,000 naira pé kí òun máa lọ kó fi gun ọkọ̀ òun kò tiẹ̀ lè fura mọ́ bẹ́ẹ̀ ni iye òun kò sí nínú kí òun bi wọ́n léèrè pé bọ́ọ̀lù ti jẹ́ àti pé kí ló fà á ẹ fi fún mi ní àdúrà owó yìí oníṣùgbọ́n sí ìyàlẹ́nu òun nígbà tí àwọn agbófinró dọ̀hún dúró tí wọ́n yẹ inú àpò tí ń bẹ lọ́wọ́ òun wò níṣe ni ó gbé jẹbẹtẹ lé òun lọ́wọ́ pẹ̀lú bí ó ṣe já sí pé ìbọn AK-47 òun ni wọ́n bá nínú àpò náà tí ó sì ń ṣẹ́jú pàkópàkó báyìí o wàyí o Múyìwá Adéjọbí ni kò sí àní-àní níṣe ni àwọn yóò tẹ̀ sí iwájú nípa ìwádìí àwọn tí àwọn yóò sì fi ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lẹ́yìn tí àṣírí náà tó bá ti hàn dé Aminu Bazulube tó sọ wípé ó gbé iṣẹ́ náà yìí ó ní ó ń gbé ní agbègbè Danuru Madam Campu ní ìpínlẹ̀ Katsina wọ́n sì ní ìwádìí yóò dé ọ̀dọ̀ tiẹ̀ náà tí wọ́n fi páńpẹ́ òfin mú láìpẹ́. Ọwọ́ àjọ tó ń rí sí lílo ọmọ ní ìlòkulò ní ìpínlẹ̀ Èkó èyún Lagos State Domestic and Sexual Violence Agency ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ọ̀daràn kan báyìí o tó jẹ́ ọmọ láńlọ́ọ̀dù ètò fi ipá àti ìkúkù bá ọmọ ọdún 14 láṣepọ̀ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn náà mú ìròyìn kan wá lórí fídíò kan tí ń jà rìnrìn lórí ayélujára níbi tí ẹnìkan ti sọ síbẹ̀ wípé ọmọ ọdún 14 yìí ó ní ọmọ láńlọ́ọ̀dù wọn ní ó bá láṣepọ̀ tí àwọn láńlọ́ọ̀dù àti ọmọ náà sì ń sọ wípé kí ni òbí ọmọ náà kí ni wọ́n ò fi àwọn ṣe wàyí o ọwọ́ àjọ tó ń rí sí lílo ọmọ nílòkulò àti ṣíṣe ọmọ báṣubàṣu ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ọmọ burúkú náà tó fi ipá àti ìkúkù bá ọmọ ọdún 14 ní àṣepọ̀ tí wọ́n sì ní ìwádìí tí ń tẹ̀síwájú lórí ìwà burúkú tí ọmọ náà tí ó hù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe bẹ́ẹ̀ kéde ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba ní àti ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò iléègbé lọ́ṣun èyún Abdulrasheed Adéríbigbé wọn ló sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyún sẹ́nitọ́ Adémọ́lá Adélékè Nurudeen òun ni ó ti kéde ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń bọ̀ yìí tí ń ṣe 20 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ kan tán yà sọ́tọ̀ láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìṣẹ̀ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ bá gbàgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ aláṣẹ àti olùdarí ẹnjìnìà Ṣèyí Mákindé ó ní ó ti kọ́kọ́ kéde ọjọ́ yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe báyìí náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ṣe àwòkọ́ṣe rere fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níyì táwọn náà ti fi kéde ìsinmi lẹ́nu iṣẹ́ báyìí wọ́n sọ di mímọ̀ pé àwọn kéde ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ yìí láti fi lè ṣe ayẹyẹ náà kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó lè wà láàrin gbogbo ẹlẹ́sìn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wàyí o ẹni tó wá jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà sẹ́nitọ́ Adémọ́lá Adélékè òun ló ti wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ máa gbé kí ìtẹ̀síwájú lè bá ìpínlẹ̀ náà bákan náà ló rọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tá a mọ̀ sí ẹlẹ́sìn àbáláyé wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n lo ọjọ́ náà dáadáa kí wọ́n fi ṣe àdúrà fún ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kí ìtẹ̀síwájú àti ìfọ̀kànbalẹ̀ tó lámìlaka kó lè máa wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí etí ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátún máa mú ìròyìn míì wá ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ sì fi kọ́mẹ́ǹtì yín sílẹ̀ lórí èyí tó bá kàn yín jù nínú ìròyìn tá a kà sóde fún ti àsìkò yìí títí dìgbà tátún máa pàdé lórí ìkànnì yìí bákan náà orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni a kú ìsinmi òpin ọ̀sẹ̀. lálẹ́ olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ṣẹ̀fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún lóyè Sunday Adéyẹmọ májàsọ́lá àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn fàgbékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho bákan náà
náà la ó mọ gba ọba ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W11 4UL United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà la ti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn Tọ́láyọmí Kóìkí-Mídà àti kálára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ 13 ọjọ́ 4 dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ntìrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkí lórí +447 594 050 979 Yàtúbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkún wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún aṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayà tọmọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá.